oríṣiríṣi o fìtílà. Fìtílà oríṣiríṣi o fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Káyé má torí mi dá fìtílà tó máa gbẹ̀mí mi lọ. Kọ́dẹ̀ má torí mi dá fìtílà tó máa bà mí láyé jẹ́. Òdì àdá láyé yìí o. Kò yẹ kó mú fẹ́ni tó bá gbọ́n, ojú méje ṣáláyé yìí ní. Ẹni bá gọ̀ òun ló máa ṣá, má fojú rénà ẹnìkan. Tí ẹni kò mọ̀, tí ẹni kò rí. Fìtílà oríṣiríṣi o fìtílà. Fìtílà oríṣiríṣi o fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Káyé má torí mi dá fìtílà tó máa gbẹ̀mí mi lọ. Kọ́dẹ̀ má torí mi dá fìtílà tó máa bà mí láyé jẹ́. Ìgbà káyé wá dáyé lájà fi ń jóbi. Ilẹ̀ tó ṣojú ẹni ṣú, ìyẹn gan ti ṣòro rè. Ojú yọ ní papọ̀, ayé ẹ má lànà, kò jọ mí lójú mọ́. Tí ẹni kò mọ̀, tí ẹni kò rí. Fìtílà oríṣiríṣi o fìtílà. Fìtílà oríṣiríṣi o fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Káyé má torí mi dá fìtílà tó máa gbẹ̀mí mi lọ. Kọ́dẹ̀ má torí mi dá fìtílà tó máa bà mí láyé jẹ́. Àìlè àkìtàn tó ń gbẹ̀gbín ayé ni ó sì fún. Ìdààmú tó pọ̀ púpọ̀ jù ó tó ká sọ̀rọ̀. Máa lo dènà dẹ́ṣí ẹṣí ń bínú. Ṣẹ́ṣí ò mọ̀ pé ìlara máa lò kò lè dẹ́ṣí dúró. Tí ẹni kò mọ̀, tí ẹni kò rí. Fìtílà oríṣiríṣi o fìtílà. Fìtílà oríṣiríṣi o fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Káyé má torí mi dá fìtílà tó máa gbẹ̀mí mi lọ. Kọ́dẹ̀ má torí mi dá fìtílà tó máa bà mí láyé jẹ́. Super D on the beat. Ayé o! Ọ̀run o! Ṣé mi kì í ṣọ́ọ̀rì kókó fi gbádé mo rí? Ògún ò ní fi tìjẹ̀ múlẹ̀. Adigbá fún ènìyàn àtẹlẹ tí ó wò yá àjàkadì. Ènìyàn láwọn ò rí jẹ, wọ́n láwọn ò rí mu, wọ́n láwọn ò rí ná, wọ́n láwọn ò rí lò. Èmi ajagun náà oògùn láyà, èmi ò ní kólókó márùkò, n ò ní kí ọlọ́nà mọ yẹ̀nà, n ò kó pàtí sọ́jọ́ ọlọ́jà. Wọ́n lẹ́yìn ẹlẹ́yẹ yé, ẹ̀yìn ẹlẹ́yẹ jọ̀ọ́, wọ́n ní ẹ dákun, wọ́n ní ẹ dábọ̀, wọ́n ní ẹ fi èdè nú, ẹ fi èdè kún, ẹ fi èdè gbogbo ara. Wọ́n ní ọdún sáré títí ọdún ọ̀gbọ́dún, oṣù rìnrìn oṣù òkóṣù lọ́nà. Ọmọ kékeré pàǹtẹ̀tẹ̀ kún òríwòrìwò ọlọ́run. Olódìbábò ògúnláka yí ọ̀sìnmọ̀lẹ̀ nígbà tó ń ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé. Ìlú mẹ́ta lògún jà fún. Ògún jà àròsùn, ó jà àjùmọ̀ wíṣẹ̀, ó jà gẹ̀ǹgẹ̀ǹ orídọ́ta. Wọn ò lè tún kọ́kọ́ ṣoṣo lára Ògún. Ògún ló jà fún gbalálé ẹ̀wọ̀n. Dúró fún ọjà òwe. Àjùmọ̀lá ọjà alákẹ̀dùn ni wọ́n fi ta Ògún lọ́rẹ. Lákàṣí ọ̀sìnmọ̀lẹ̀, ọ̀yá gẹ̀rẹ́ lògèrè ta o. Gbà ń lò gbọ̀dá mọ́múra mọ́mú jẹ làpárò kéwìn lóko. Lágbèrè bá ṣiṣẹ́ ọjọ́ kó yẹn ni. Asisat, kí ló ṣe láti ẹ̀kọ́? You look so worried now. But then no one look worried. Am I not supposed to? Kí ló ṣe?
fẹ́ ṣẹlẹ̀ yàtọ̀ sí problem tó ń bá mi jà yìí. Nǹkan tá a fi ń ṣeré yìí mo ti sú mi àbí etí wo gan ló ń bá yàn gbọ́ ká ló fẹ́ bá mi bọ́ sétí bí tí mo ṣe tó yìí mo ṣe nǹkan oṣù every day ìkó tẹ́bí normally 3 days 4 days làwọn èèyàn fi ń ṣe kí mi wá máa ṣe lójoojúmọ́ for years mo ti sú mi. èdè yẹn ń làágùn yára ní kò jẹ́ ká mọ̀ try. Túndé. 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 Fúnṣọ́. Túndé. Fúnṣọ́ bọ́ọ̀. Mi fẹ́ gbé ẹ̀dùn lẹ́ẹ̀mẹ́ta kó wọ́n dàbí normal thing that everybody ń ṣe. Torí pé èmi àti ẹ̀ lọ́dọ̀ tèmi omi mọ bó ṣe lọ́dọ̀ ẹ̀ o. Mo fi pé àwa méjèèjì la lè bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Tàdé tún máa gbọ́. Tàdé máa gbà síra wa lẹ́nu. Good. You see, ọ̀rọ̀ tí wà àti Azizat tẹ̀ ń sọnù mọ́tò lánàá. Gbogbo ẹ̀ pátápátá ni mo gbọ́. Ibi tí mo dúró sí lẹ́yìn ni tí mo ń gbọ́ ló bẹ́ẹ̀ ṣe ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Fine. Mo mọ̀ pé kò ń ṣe nǹkan tó ń dùn mọ́yàn nú. Pé nǹkan àṣírí ni. But at the same time, kò ń ṣe nǹkan tí wọ́n máa ń jókòó tí wọ́n máa ń fi ọwọ́ yẹpẹrẹ mú. Túndé, ẹ jáde sọ̀rọ̀ ẹ̀. Ẹ má kàn jókòó kẹ́ ẹ máa wòran. Ẹ jáde sí i. Tẹ́ bá fẹ́ jáde sí i, ẹ má lọ́dọ̀ àwọn dókítà àwọn olóyìnbó yẹn. Go there. Àwọn traditional doctors tí wọ́n mọ iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tí wọ́n mọ ewé àti egbò tọ́lọ́run dẹ̀ ń gbàdúrà wọn ọ̀dọ̀ wọn ni kẹ́ ẹ lọ. Ṣó ti yẹ? Fáyà tó bá máa ní mo ṣe ń bẹ sọ mo lẹ́ni tí mo lè introduce ẹ̀. He is a very good doctor. Kò ń ṣe pé òun náà ló mọ̀ ṣe agbára ẹ̀kọ́ àmọ́ Ọlọ́run fún ṣe. Mi tí ì rí irú àìsàn tó gbé débẹ̀ tọ́lọ́run kì í jẹ́ kó rí wò. Ó máa ń wo everything tó máa wo tó máa lé lọ pátápátá. Ó yẹ Dr. Olúṣesí lórúkọ ẹ̀. Dr. Olúṣesí. Ní ìrírú àìsàn tó gbé débẹ̀ Ọlọ́run ń lò wọ́n láti kí irú àìsàn bẹ́ẹ̀. You just go there. Mi rí tí ìrírú àìsàn náà Ọlọ́run máa ń gba owó wọn ṣiṣẹ́ àṣìṣe ìyanu ni. Èmi lè má tẹ̀lé ẹ lọ. Ó ṣàmù ìyànà pàyà dáadáa. Ẹ̀wọ̀ tó bá kàn ti débẹ̀ béèrè lọ́wọ́ anybody pò ń lọ sí nọ́mbà 32B Oyewole close. Kàn béèrè lọ́wọ́ anybody wọn á júwe ibẹ̀ fún ẹ. Tó bá ti débẹ̀ kò sí nǹkan tẹ́ ń wá tọ́lọ́run ò ní gbà fún wọn máa ṣe ogbẹ fún yín pátápátá yẹn. I can't wait to see the doctor. Ìwọ ṣáà lọ síbẹ̀ tó bá ti débẹ̀ Ọlọ́run máa fún ṣe ó máa wá solution sọ̀rọ̀ Azizat. Ó yẹ ìwọ fún rẹ tó bá sọ̀rọ̀ stand well. Wọ́n á mú dókítà fún ẹ. O ṣe ọ̀rẹ́ ti yé wa. Àwọn kókó ń pè kò ṣe fún mi ṣé gbogbo nǹkan ta sún bí báyìí. Mi ì fẹ́ kó kọjá bí ta ti sọ yìí. Ṣé gbogbo ètò sọ fún mi ní kí dáàdì gbọ́? O fẹ́ kí dáàdì gbọ́ sí torí kí ni? Ó ṣe tí o ti dáàdì gbọ́ pé wọ́n máa yé tẹ ọ. Why? Tí mo ń yí mi nítorí pé ó máa dàbí pé bóyá òun mọ̀ ṣe ni. Okay. Táyà pé bí wọ́n ṣe rí nìyẹn wọn ò ní gbọ́. Kò sí wàhálà. Ìwọ ṣáà lọ síbi tí mo lọ Dr. Olúṣesí. Hello, Mega Resources. Ẹ ṣe sùúrù náà. Àwọn oníwà ti Fit Academy ti wà hàn. Ẹ ní sùúrù ṣègbówó náà la fẹ́ pín. Ẹ máa ṣe sùúrù náà. Èmi náà ti wà lójú ọ̀nà báyìí sí ìwọ̀n. Máa tó débẹ̀ sí ẹ má wọrí. In the next 20 minutes máa débẹ̀. Okay. A ní ẹ ní sùúrù ìṣẹ́jú mélòó náà mo dẹ̀ máa fi dé nsìn. Hold on. Mo ti bẹ́ẹ̀ débẹ̀ ẹ má wọrí. Báwo ni ọ̀rẹ́ àbí kí tiẹ̀ lórúkọ ẹ náà? Ṣé kò sí nǹkan ṣá? Kò sí nǹkan kan bọ̀ ẹ̀ ń jáde ni. O ti béèrè pẹ̀lú àwọn ìbéèrè àkọ́dá ẹnìyẹn o. Ó ṣe máa bí mi ṣe mò ń jáde orí mi tí mò ń lọ báyìí tí mò ń gbà kọ́ o tún béèrè pé mò ń jáde. Aláǹgbá ẹ̀ tún ti rìn sí ẹ lórí àbí? O tètè lọ bá ìyá ẹ̀ kan wá solution sọ̀rọ̀ ẹ̀. That's why mi ṣe kí n fẹ́ máa kí ẹ wọ́nrán ẹ o ti bẹ̀rẹ̀ kí o ti fẹ́ rí nǹkan kan sọ kí o sì. Ṣé rí ibi tẹ́ ń lọ yẹn ìbára kẹ́ máa lọ o. Ibo ló ń lọ mo ń bí ẹni náà. Ṣé mo dágbére ibì kan fún ẹni? Mo mẹ́kọ̀ mo fẹ́ lọ gbowó ń bì kan wọ́n sọ fún mi kí n má lọ. Ṣé mo mọ ẹ rí ni? Sọ wọn pé mo ti máa ń kìlọ̀ fún ọ̀bọ ìgàn lọ sọ fáwọn òbí ẹ kán wá solution sọ̀rọ̀ ilé ayé ẹ gbogbo aláǹgbó òṣì tó rìn lórí ẹ yẹn kó tètè mọ bọ́yìn máa bẹ solve solution yẹn. Má bí mi níbo mo ń lọ what's your problem? Má dá sọ̀rọ̀ mi mọ́ o má dẹ̀ kí mi mọ́ mo ń fẹ́ kó má kí mi kí ni problem ẹ náà. Yàmà ló máa ṣe. Ràtọ́lá. Ìbáraẹ̀ tí a kọ́ máa lọ káwé bínú ká gbọ́
wọ́n dẹ̀ ṣe ń lọ wọ́n dẹ̀ lọ pa àwọn ènìyàn. Hey, amigo. Fìtílà pọ̀ oríṣiríṣi ò fìtílà. Fìtílà pọ̀ oríṣiríṣi ò fìtílà. Fìtílà iye, fìtílà ikú, fìtílà. Kí ni steel factory alpha ṣe ó ṣe dáadáa? He's doing fine. The problem today ni pé mo fẹ́ kó àwọn equipment kan wọlé. I have this problem with these custom people. Tó bá rí duty tán fún mi. Very is on the high side. But èmi pẹ̀lú àwọn kan ti bò yára díà. But anyway, tó bá di títí Wednesday ṣá, màá sort it out. Duty ó lọ sókè. Yeah, duty. Ìyá náà san náà ni. No, it's a problem. But let's not forget, àwọn ọmọdé yìí, ṣé o fi pé wọ́n ṣe ń dùn wá nù yìí? Ó yẹ ká náà ká make wọn happy. Like mice. Bí mi náà ṣe ń rò gẹ́lẹ́ ni. Nígbà tó jẹ́ wípé àwọn náà ń dùn àwa nínú. Ó ti dandan káwa náà dùn wọn nínú. Kò sí tó burú bẹ́ẹ̀. Wọ́n náà sọ bẹ́ẹ̀. So what do you now suggest? Èmi wá wòye pé bóyá ká tẹ̀ bá wọn wá bíi 10 million. 10 million pọ̀. Mo máa wá díẹ̀ ni. Tá bá ju 2 million count wọ́n sí or 2.5 million each. For our status, ṣé o fi pín ẹ ti kéré jù? Kò kéré nígbà kí n ṣe nǹkan ẹ̀kan wá tó ń ṣe díẹ̀ àti fún wọn a máa fún wọn títí náà ni kọ́ mọ̀ bá wọn parents wọn náà appreciate wọn. Anyway, tó bá ti sọ bẹ́ẹ̀, àwọn tí báwo ló ṣe rìn gbọ̀nsẹ̀ mi lọ sí club. Ẹ ó láìpẹ́ kébì náà ṣe wà ok ibẹ̀ ló ń lọ right away. Bẹ̀rẹ̀ jẹ́ ìsìn ẹ̀yìn nínú abẹ́ ń bẹ̀ níta mo kàn fẹ́ yanjú one or two things. So, ó lè pa ṣùmárì alẹ́ náà. No problem. All right. Okay. Hello, pàdé mi. Níbo ló wà báyìí? Mo ní láti rí ẹ ní sin. Yeah, I have a good news for you. Okay. O ti fẹ́ débi? All right, good. Later on, waste credit ẹ̀. O ti súnmọ́ ẹ tán. I don't know now, pàdé. O ti súnmọ́ ẹ tán. Wọ́n ṣẹlẹ̀ náà. How you dey now? I dey Gbogbo fàájì ló ṣe. Ọ̀rẹ́ táìpù ti bẹ̀. Guess what? Go for what? The reason why the pipe cheap there, just girls. Girls. Yes. Oh, mọ́tò tó fẹ́ rà. No. Ó ṣe ẹ̀. Kí ló wá lè jẹ́ ẹ̀ o? Amẹ́ríkà ló sàdó lè. Ìyẹn kékeré ni ẹja rẹ̀. Mo ti mọ àwọn tó ṣe. Àbí o ti ṣe obìnrin tó máa ṣe o ti fóbìnrin lóyún. Àbí?
Oh, good rárá ni kò máa guess o. Mi ò tún get ẹ̀. Àtọ̀. Ó ti tó báyìí, we are selfish. Let me tell you something. Mi máa jí láàárọ̀ báyìí. Mo kàn rí dáàdì mi. Wọ́n sẹ́ni owó sí mi kàn láti ní. Gbà 2.5 million. Just a surprise. Gbà 2.5 million. Live. Just like that. Correct. Wow! Such a surprise. Daddy got surprise me. I'm so happy for you. Wow, nice one. Mo kàn wọ́n pé ká gbé lóṣù, ká ṣe 2 song, ká ṣe 3 song, ká lè ná bí 1 million ká bàjẹ́ lálẹ́. Tó bá tún dọ̀la ká tún continue ká máa ná ìtókù lọ. What do you think? Mo kàn tó sọ o, ó tún wá ní ká ló máa bà dúró jẹ́, tá bá bà ìdúró jẹ́, ayé ara wa la bàjẹ́. Bó ṣe rí nìyẹn. Ó kí Yorùbá sọ wípé owó tó ọmọdé bá kọ́ rí, àkàrà ló máa fi jẹ. Ọmọ tó bá gbọ́n kò ní fi jẹ àkàrà. Now this is what I'm doing. Okay. You see, owó tí dáàdì send sàkàrà 2.5 million. Ìgbà òṣìlẹ̀kùn kan tó bá ń gbọ́kọ̀ ẹ̀dá lóṣù ìlú ìṣèwárí tí mo láìpẹ́ lára ẹni tí mo ṣe tó yẹn mo láìpẹ́ obìnrin tóbi mo ti máa ń nǹkan bùsùn lára ẹ̀ máa ń nǹkan gbá mo ti mo láìpẹ́ gan-an náà. Wà fún rẹ ní péye má ṣì mí gbọ́ ọ torí pé lórí nǹkan sọ pé alówó má jayé ẹ̀yìn lẹ́mọ̀ àwọn tó ń jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ìlú ní ká má ṣe odò fàájì o all works no play ṣàmù ló ṣe fún jack àlè ṣe odò fàájì but tá a bá ń ṣe fàájì yẹn àwa fọpọlọ sí níwọ̀ntúnwọ̀nsì so owó tó bá kù lákàntì ẹ̀ wá ṣe kí ni wà ní investment pẹ̀lú ẹ̀ tó bá invest pẹ̀lú owó yẹn tí yẹ ó máa make sense ó fẹ́ wá rí pé o ti ní another source of income owó máa wọlé daily weekly monthly it dey make sense tó máa fi waste owó náwó mílíọ̀nù náà tún lórí ọmọ aláṣẹ́wó torí bó fẹ́ ṣe kí ni fẹ́ nítorí kí ni ó ti yẹ oh no don't you get what I'm saying. I'm getting you. Huh? The reason for the point to Amel. That's what I'm saying now. Point to Amel. Huh? Hello, I'm Tinade. Are you waiting for Jerry? Congratulations. Mo kàn ní bí a ti wá join ní. Tinade kò tí gbẹ̀yìn ni. Ṣé o máa bẹ̀rẹ̀? Dídé jẹ́ ká lọ́jọ́. Àti kò mọ́lẹ̀ bá ti ṣe ara wọn tá a máa sọ bẹ́ẹ̀. Jẹ́ ká lọ́jọ́ ó sì gbọ́rọ̀ owó kan ó sì. Ṣé o máa gbọ́ tí àbò gbé? Ẹ jẹ́ àjọ ṣe gbọ́rọ̀ 2.5 ló ti ń rédíò ṣìbọ̀. Jẹ́ ká lọ́jọ́ àwọn olóṣì. Àṣìṣà ṣó mọ̀ wípé inú mi ò dùn sí sadness ẹ̀ and èmi àti ẹnìkan náà la wà nílé yàtọ̀ sáwọn tó ń bá wa ṣiṣẹ́ kí ohun tó ń kò ṣẹlẹ̀ sí ẹ I should be the first to know àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló ń ṣẹlẹ̀ sí ẹ ìdùnnú ẹnìkan ló lè make me happy. Okay, look at it this way. Àwọn nǹkan tèmi rò wípé ó lè jẹ́ kí inú ẹ máa dùn ni mo máa ń ṣe fún ṣé o rí owó tí mo fi sínú àkáǹtì ẹ. Daddy, ṣe mo rí àlátúkú tẹ́sẹ̀ǹtì mi and mo appreciate ẹ ṣe wọ́n. Daddy, olówó kọ́ nìkan tí mò ń bá yín sọ. Ládùúgbò problem tí mo kà sílẹ̀ fún yín tí mo dẹ̀ sọ problem tó ń bá mi jà fún yín. Daddy, ẹ make any effort. Ẹ bá mi try láti solve problem ayé mi. Ṣé ẹ ni? Yes. Okay, wait. Listen, my dear. Mo ti discuss pẹ̀lú so many doctors and severally lórí problem yìí. Wọ́n jẹ́ kí n mọ̀ wípé ó máa ń wáyé bẹ́ẹ̀. Pé but fúnra rẹ̀ without any medication ó máa dúró tí ò ní ṣẹlẹ̀ mọ́. It's a question of time. Ó máa ní sùúrù díẹ̀ ní gbogbo àlọ́. Kí ló wà ń bẹ̀ tí o ti bẹ̀ kú o? I mean, I am your father and the best ni mo máa wá fún ẹ. Yẹ kó mọ. Come this way, come on. Sit here. Listen, I am your father and I want the best for you. My darling, àsìkò díẹ̀ ló kù tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀ wá.
Hey, baby. No, seriously, it's not natural for me. How? So for me, kí ló lè fún mi ní? Ló fún ẹbí tí báwo? Ṣé tún ti bẹ̀rẹ̀? Ó ti bẹ̀rẹ̀. Drop that part. Àìbá. Okay o. Alára fún mi. Yeah. Ken. Ojú tì mí. Mi mọ̀, àbí tó bá sọ. Ah, Ifẹ̀. Nice. Beauty. Yeah. I'm flattered. Oh, what's that? No, but seriously, mi nífẹ̀ẹ́. Bọ̀bánjí, mo fẹ́ kó mọ̀ dájú lẹ́nu wípé kò sí ìfẹ́ tó lè ní sí mi. Ìfẹ́ ti tèmi Désọ́lá òun ló pọ̀ jù. And I'm sure pé ti tèmi 100% ni tí ó lè ju 60% lọ. 100%. Pẹ̀lú àwọn rivals, àwọn ń gbọ́ gist. You are not serious. Just I love you fat. I love you fat. I'm hungry. Oh, Dunjari, get up. Hey, and you started. And you love me, dude. Mo fẹ́ jẹ ìgbín àti ìgbín tó láta ìta yẹ́rìyẹ́rì. Láta. Bíọ́dún. Désọ́lá. Ṣé wa? Bíọ́dún. Ṣé bá yẹ̀ wá sí ọ? Désọ́lá. Tẹ́lẹ̀ tí ìbá tún pè pẹ̀fẹ́, ẹ̀tọ́ láti sọ ní sí, so àdé gẹ̀ tẹ́lẹ̀. Nítorí pé mo bá ní gbọ́dọ̀ mú jáyọ̀. Mo ti gbọ́ ọ̀rọ̀ ṣé bàbá ọkọ mi. Bàbá ọkọ àti ìyàwó. Ọlọ́run. Ojú wo ṣe? Ibo láti máa gẹ̀tẹ̀? A máa gẹ̀tẹ̀ ní TFC. TFC, okay, a máa rí ń bẹ̀. Ṣó máa tẹ̀lé wa? Okay, kò ní ìdílé bá àwọn olùsìn àwọn bọ̀ sí. Káyé má torí mi dá fìtílà tó máa gbẹ̀mí mi lọ. Kọ́dẹ̀ má torí mi dá fìtílà tó máa bà mí láyé jẹ́. Ìgbà táyé wá dáyé lájà fi ń jóbi. Ilẹ̀ tó ṣojú ẹni ṣú ìyẹn gan ti ṣòro rè. Ojú yọ ní papọ̀ ayé ẹ má lànà kò jọ mí lójúmọ́. Tí ẹni kò mọ̀ tí ẹni kò rí. Fìtílà kò oríṣiríṣi ò fìtílà. Bánjí, kí ni mo ṣe? Mo ti understand. Mo sọ fún yín tẹ́lẹ̀ náà kó máa bínú. Ó mọ nǹkan tó fàtà fi pẹ́. Ó wọ pé kí n kúkú jẹ ìgbín yẹn lọ́hùn kó má jẹ́ pé màá tún wá kó àwọn pépà àti toilet roll wálé ó lè fa ogbó ilẹ̀ kó dọ̀tí nǹkan tó fa ni máa ń bínú. Wọ́n láì jẹ gan. Ohun gangan lórí ó jẹ ìgbín aláta yẹn ó dẹ̀ wá òkè. Ó sọ ibi lọ́jọ́ tó ṣe báyìí. Tó bá jẹ ṣàwọn máa kọ, wàá fọ́ọ̀kì gbọ́n lọ ní mẹ́. Okay, now listen. Between you and I, we are done. We are done. Gbogbo dábìí ẹ̀ bá mi bẹ́ẹ̀ mo mọ̀ pé irú ṣì ń bí ọkàn irú ṣì ń bí mo ní o máa bí. Kai! Wọ́n bẹ̀ ṣe mi. Me like him, man. I never for once loved you. Oh, boy. Mi fẹ́ tó pa. O tún kúrú. O bó ṣe rí. Ṣé aṣọ nǹkan mi láti jó o? Ṣé bí mo lè sọ fún mi pé o like height mi bẹ́ẹ̀ yà? Bàbá yìí. O like him, àbí? Má bínú inú ló ṣì ń bí ẹ̀ bá bí ẹ̀jẹ̀ bá mi bẹ̀ kí ni mo ṣe? Ṣé mo tó ṣe lórí ilé ìgbé? Tí o mọ̀ pé dídí ọ̀nà mi AP làwọn ó fẹ́ ṣe AP fún mi. Ó ti ẹ̀ má jẹ má stress ara rẹ̀. Èmi náà rí pé because I am kọ́kọ́ já pé. Sorry. Be back. Jeffrey advice.
tó bá ti lọ sí yóò pélé ìdá. má jẹ́ ẹ fà rẹ̀ sẹ́ni ilé mọ́. mo ṣe rẹ̀ o I don't bluff I don't bluff. so ìwọ bí ẹ dá tí wọ́n bá bí bí bàbá dá ẹ dá if I see your brother Jerry you are free. Ó dábìí ẹ̀ ń pò mí ní kí ni mo ṣe fún ẹ? Ojú mi ti yẹ. Bọ́sítà náà. Ṣé pé mi ò ga mi ò mọ̀ pé mi má wo máa ṣe máa ga? Jáde lẹ́nu. Ìyá jẹ́ bí o, mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ìjọ mi ò kàn pé kó má mi lọ wọlé. Tí bá lọ tí bá gbà ẹ bẹ̀. Kí máa lọ, ẹ bá mi bẹ̀ ọ́. Fọ́jà mi ṣẹlẹ̀ yìí lẹ́yìn kí mi sì tẹ̀sán pé ó wà òkè wípé àdúródé tẹ̀lé ṣe báyìí. Ẹ̀yin lẹ sọ kó da ẹ̀yin ló sọ fún ìwé jẹ̀gbìn ẹ̀ fún lówó ẹni dájọ́ lọ rà mí ó jẹ̀gbìn ó dẹ̀ wà òkè ó ẹ̀jọ́ ya rẹ̀ àdẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ jẹ́jẹ́ lè jí tọ́pìkì máa lọ́wọ́ wá tẹ̀lé ṣe báyìí. Ẹ̀gbọ́n ẹ ń kánjú ni o. ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yín náà ń lọ ẹ fẹ́ lọ gbogbo. ńgbà yẹn wọn kọ. ṣe rí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ yín tẹ̀ ń lọ yẹn tẹ́ ẹ bá fi débẹ̀ wọ́n ti pákéjì oúnjẹ kan lẹ̀ fún yín ẹ bá ní tẹ́ ẹ bá fi jẹ ikú ni o. wà ọ̀gá yẹn nígbà mi mọ̀ pé èèyàn báyìí lè jẹ́ o. ọ̀rẹ́ yín lè pọ̀ ẹ́ sí i. máa bẹ̀rẹ̀ látọjọ́ ìmọ̀ kí problem ẹ sì. kí ló dé tó òun ìjọ fún yẹn tí ó jáde jù wá ni kò jáde jù wá ó ti wà níwá rẹ. kí ni ọjà jẹ́ jù ní tó bá jẹ́ bó ṣe máa wà yẹn èmi ò bá ń lọ́mọ mi. àtọ́jú má pè. jálọ̀ dáyé ọmọ burú. ní sùúrù ó máa tó dé jẹ́ ká ní sùúrù fún un. bó ti ń pẹ́ kí ni ìbúrọ̀ pẹ́ ńlẹ̀ ẹ kò bóyá ń lọ náà. ó máa tó dé. kásáré mu kúrò ń bẹ pápá pa ó yí ẹ náà. má pọ̀ jù ó máa tó dé. ó máa tó dé. ẹ̀yin ọ̀rẹ́ wa o. àkúrẹ́ àparò. àparò jáko. ọjà ẹ ti sọ̀rọ̀ ní tẹ́lẹ̀. báwo ó lágbára. afa. ohun tó ṣẹlẹ̀ àti pẹ́ dáhùn àti pẹ́ gan. ṣé ká máa lọ ni. àmọ́ òní mi àti ní káwọn òní kánà àwa ti jẹun àti àti jẹun bọ̀ tiẹ̀ wà nílé ra package. ẹ lọ gbé wa ká jẹun. a máa gbé fún ẹ̀sìn wàá dẹ̀ wà òkè ó ti yẹ. bẹ́ẹ̀ta ṣe dáhùn dọ̀bá gbá. pàṣẹ jẹ tán adé masáré gbà síbi wọn ti yẹ náà. àwọn gbà síbi yẹn. kò sí wàhálà ẹ lọ gbé wa. mo gbá bẹ́ẹ̀ bá yẹn gan mo jẹ́ pọ́ọ̀lù ọbẹ̀ yẹn báyìí kó pípé mi ò tẹ́wọ́n rí ọlọ́run. irú ọbẹ̀ wo lẹ ṣe. ọbẹ̀ yẹn dùn. irú ọbẹ̀ wo. má jẹ́ dùn ẹ̀ ó dùn. kò sí wàhálà. ọ̀rẹ́ wa. jẹ́ kí n ṣí fúnra mi. má kàn náà mi kó kásáré bẹ́ẹ̀ ṣe gbogbo òdìdí náà yẹ náà. ọ̀yà sáré lù ṣàpṣà. yorùbá wa ní wípé àjọjẹ ló máa ń dùn yorùbá nípa àjọjẹ ló máa ń dùn oyè bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dáwọ́ jọ kájọ jẹ kó lè yà ká lè tè máa lọ bí tá à ń lọ. ẹ jẹ́ kájọ jẹ. má jẹ́ kí mi tún ẹ̀ sórí oúnjẹ yìí mo ti jẹrú ẹ̀ mẹ́ta èmi ní ìwọ náà jẹ. kò ń pọ̀ ju èmi gan ti jẹun bí tí mo ti ń bọ̀ tẹ́lẹ̀ mo wò wípé kó má waste ni so ẹ jẹ́ kájọ jẹ kádẹ̀jọ lọ gbowó tá a máa gbà. a ti jẹun a ti yó a ti wà òkè nílẹ̀ yorùbá èèyàn kì í jẹ lórí mo yóò nà. aláìdálẹ̀ méjèèjì yes ọ̀rẹ́ rẹ́rùn ni bẹ́ẹ̀ sì wà ẹranko lẹ́yìn méjì ẹ̀ kàn dáwọ̀ yẹn bóra ni so ẹ̀yin fẹ́ poison tèmi ẹ fẹ́ poison tèmi lórí ọ̀rọ̀ owó. ṣé máa poison yẹn o lè sọ̀rọ̀ poison. torí ọ̀rọ̀ owó owó tó jẹ́ pa abáláyé a máa fi lẹ́sàáyé lọ ni ẹ wá fẹ́ pa mí
Ọlọ́run ní fún yín ṣe ọpẹ́lọpẹ́ áńgẹ́lì tó Ọlọ́run rán sí mi ìlà àṣírí yín fi tú ẹ̀yin fẹ́ pọ́ìsì ni ṣé wàá rí látẹ̀ni lọ okùn rẹ̀. àwọn kó tó lọ èmi bẹ̀ mi ò mọ nǹkan kan pa. kó sì lọ́jọ́ olórí burúkú ẹ̀yìn ọ̀rí òsì. ṣé o mọ kó gbére èèyàn ní ẹ̀ṣá ṣé o mọ nígbà tó wọlé lẹ́ẹ̀kan ó lọ pè ní àbí ó lọ pè ní. sọ́ọ̀nì mọ̀ ẹ́ olórí burúkú ni tó bá débẹ̀ ó lè máa sọ́ra dáadáa lẹ́nu adọ́ plan nǹkan káfẹ́ ṣe nǹkan fún ẹ tó máa fún èèyàn tó máa wọlé máa lọ pè pé ẹ o àfẹ́ ṣe nǹkan báyìí fún ẹ o dábì kọ́kọ́ ti ń ṣe àbí kọ́kọ́ ti ń ṣe ẹ ṣé tó bá délẹ̀ pípẹ́ tó máa ń rán ní àbí. tí bá máa ṣiṣẹ́ léṣe kò ń ṣe ni máa jẹ́ kó di ọ̀la. wá ṣe mi léṣe bọ́ẹ̀ kọ́kọ́ ti kẹ́sì púpọ̀ ní ọ̀pọ̀ ti kẹ́sì ó ní problem ìṣòro wà láyé ẹ̀. máa pẹ́kẹ́ tó lè rí mọ́tò ní irú bíbá àti pé oorun yìí ó pọ̀ gan-an. ṣé àdúgbò yóò jìnnà jù sí bíbá jìnnà sí bí? Bóyá kẹ́ wọnú mọ́tò kí gbé yín délé. Ẹ wọnú mọ́tò. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o. So mama èmi mama ló ń tèmi ti ṣọgbọ́n mọ́. dúpẹ́ lọ́wọ́ ẹ o ọpẹ́lọpẹ́ òun ló gbé mi látọjà wálé tí mi ò mọ̀ pé owó mọ́tò ti sọnù ó ṣe ọ̀nà àlà òun tó ti là òun èdè ìwọ náà ara láàánú òun ìyá mi ó ṣe mo dúpẹ́. mo sọ fí pé kò tó pẹ́. ẹ ṣe gan. olúwa ló ṣe oúnjẹ. Ọlọ́run á yọ yín kúrò nínú orísun ẹ̀jẹ̀ sí ẹ lọ. Kọ̀dá ìrànlọ́rẹ́ olúwa jẹ́ tó jẹ́ wípé gbogbo ohun tó bá sọ báyìí bẹ́ẹ̀ ló ń. Ó dá mi lójú pé gbogbo ohun tó sọ bẹ́ẹ̀ ló ṣe rí. Bẹ́ẹ̀ ni màmá bẹ́ẹ̀ ni bó ṣe rí gẹ́lẹ́ ló ṣe sọ yẹn bó ṣe rí ni ẹ̀jẹ̀ ń dà mí láàmú lóòótọ́ mi ìdẹ̀ mọ̀ nǹkan tí mo tún fẹ́ ṣe náà bàbá mi ti sá sọ́ọ̀tún wọn ti sá sọ́ọ̀sì màmá ẹjọ́ èdè ṣe ìrànlọ́wọ́ kan fún un ẹjọ́ bá mi béèrè lọ́wọ́ òǹkú yẹn pé kí ni ọ̀nà àbáyọ. ọ̀nà àbáyọ wà lọ́hùn ṣe àmọ́ òkú àsùn. Òkú àsùn. Eti mudengo yaro.
àbí mi kí ló hápù náà. ẹ máa fi mẹ́ta àtàárọ̀ ṣé rí inú ilé mi fámifámi wà mò ń kú fùfú yìí wa o mò ń kú fùfú yìí tiriti mò ń sẹ̀ wà lágbàdo ní pé lẹ́yìn ìgbàlẹ́ bá jẹ̀ wà lágbàdo tán kó tó jì náà là kí wàá bèrè ní èrè pé kí lè máa fi stable down wẹ̀. ìtòrí àìsàn mo ṣì wà ń bí bá mọ́lé kó bá mi pè é mo ti try nọ́mbà ìtẹ́lẹ̀ kó lọ. ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe ọlọ́run ò ṣe á ṣé ìgbẹ́ tí bá rí àǹtí àṣálà. ṣé o gbọ́ nǹkan tí mo sọ mo ti try nọ́mbà kó lọ ní mo tún bẹ́ẹ̀ rí bá mi try láti get ẹ̀ náà ṣé kò sí lé ni. àná tí wọ́n wọ́n púpọ̀ jù nínú ilé ìdẹ́bí pé ọ̀gá gan fún àwọn ìyẹn lèmi bí àǹtí àṣálà ṣé ń gbọ́ ìlú wo òdù èmi fáwọn mi ọjọ́ méjìlá lé mo ti jẹun alátagbẹ̀yìn mo ń gbàwẹ̀ kí n pírẹ́yìn nínú ilé yìí. ọ̀rẹ́ o ṣe màá ṣe máa try nọ́mbà ṣùgbọ́n o ṣe gan. ẹyin tẹ bá ti wá pè wọ́n là ṣé ń gbọ́ kẹ́lí àwọn wá wọn lílé o kọ́ máa sá lọ o. mo ti mú dọ́gbẹ́yà o. Túnde ló ṣe dúró ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí kí ló ṣẹlẹ̀ o. Take exercise. One day, you try not to pick up or respond. 3 days. You know. Ó dẹ̀ pé ìkọ́nú àwọn ọ̀rẹ́ àbẹ̀mọ̀ tó bá mi náà rẹ̀. Mo kò náà bọ̀ ọ̀rẹ́ rẹ̀ lójú wọn náà. Táwọn ọmọ yìí sèǹtì yẹn tẹ̀ tó rìn ní òtún gbé kọ̀. Ìyẹn lè díẹ̀ o. Ọmọ ti máa suggest ká ṣe. Bí a kò lọ bá dájú. Wọ́n bẹ̀rẹ̀ pé dájú. Dájú ṣàbàbọ̀ fún fúnẹ̀tì. Láti ní dájú ṣe. Ọ̀dọ̀ bá wọn jẹ́. Ọ̀dọ̀ bá wọn jẹ́. Màá kọ́ bẹ̀rẹ̀ pé dájú ẹ̀ sáré tó lẹ́ta. Ìgbà Túndé. Yes, Daddy. Kí ló ṣe é tó fojú ro báyìí? Daddy, àti bíi 3 days mo ní try láti reach number sísá no be wá sí shop. Ó pe nọ́mbà sísá, ó wà sí shop. Yes, Daddy. Tó ẹ̀ náà lè fi wá fojú ro báyìí. Daddy, mo yẹ kí n wà worried. I don't know what is going on. Kí ló máa ń ṣèyàn mọ̀ sí i? Anyway, èmi gbọ́dọ̀ ti ń pe bàbá ẹ̀ láti bíi 3 days náà. Nọ́mbà yẹn gbé mi lọ. Ó mọ nǹkan tí máa ṣe. Then try bàbá ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Hello. Chief. Ajé ni fújà ọmọ owó ní kókó. Ṣé wọ́n bàbá yìí ti ń dàgbà ní tí fóònù ẹ̀ rìn látàárọ̀ tó gbé? Àtijẹ́ta ni mo ti ń pè ẹ́ tó yẹ pé fóònù kan rìn ìgbà mi á wà switch off. Wọ́n wò pé kí ló ń ṣẹlẹ̀ yìí kẹ̀? Kó má jẹ́ pé o ti ń darúgbó ọmọ pé mi ò darúgbó. Èmi ò dẹ̀ ní darúgbó mi ṣe wà yìí. Chief, wà mo fẹ́ bèrè àṣìṣá lọ́wọ́ ẹ̀yìn. Túndé mi sọ pé òun ń pè láti bí ìjẹta yìí pé kò gbé kọ́. Chief, èwo ló ń sọ kí ló ń sọ yìí? O ò rọmọ o ò pè mí o ò tẹ̀ wà worried láti bí ìjẹta wọn náà rí. Ọ̀gá ó dẹ̀ jókòó síbẹ̀. Kò dábẹ́ náà láti sáré sí náà ọmọ la pé náà. Ok, ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tí n bá ti kú òǹbí ń sìn màá wá sílé wa bẹ́ẹ̀. Kò dábẹ́ ká kọ̀ jókòó bẹ́ẹ̀ yẹn odindi ọmọ bẹ́ẹ̀ yẹn. Meanwhile ó mọ̀ pé àná mi ló jẹ́. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí. Ok, mò ń bọ̀ ń sìn. Ìfẹ́ olúwa jọ o the many other place tó fi ipò lọ tá a lè wá lọ àdìmọ́. Uncle fún ìṣọ́ ẹ̀mọ́ kí mi lè parọ́ fún yín náà. Uncle Túndé náà náà. Jọ̀ọ́ ṣé kò síbi tó lè bá wa wá sí? Kò sí torí ọ̀rọ̀ yìí ní sùn ní jẹun náà ṣé mi ní kú báyìí? Uncle Túndé ẹ̀ lè kú. Ọlọ́run á fún wa rí lórúkọ Jésù. Mo náà dẹ̀ ń try nọ́mbẹ̀ kò wá reachable. Ọ̀nà tí sọ̀dẹ̀ kí ń rìn báyìí. Òun nìkan ló ń jẹ everybody lẹ́nu yẹn. Òun rìn báyìí. Nítorí ọlọ́run lè sùn kó lè jẹun. Láti jó ìjó láti wà káàkiri. Ìfẹ́ òṣèlú. Bá yá àìkẹ́ bá ṣe ti ìyá lọ́nà.
tó bá ṣàyẹ̀ jẹ́ ká mọ̀. Jọ ti ọlọ ẹni tí wọ́n tó bá wọn kò lè pè jọ ẹni tó mọ̀ kó máa rìn sí jọ nítorí ọlọ. Ó ṣe gan. Ọ̀rẹ́ ó ṣe. Lábọ̀ ẹ tẹ́kì ẹ̀. Àpá. Ìjọ mo torí nǹkan tí mo ṣe pẹ́ wá síbí báyìí. Láìláìlẹ́la. Láìláìlẹ́la. Láì sáré nínú lóde olùmọ̀ràn kan. Ṣùgbọ́n pé mo wò pé tó bá wà nílé yẹn, o lè má lè ṣàlàyé fún mi lójú dáàdì ibi tí àṣìṣà bá wà. Torí ẹ̀ mo yí gbé wá síbí sọ máa lè béèrè lọ́wọ́ ẹ̀ wá lè ṣàlàyé fún mi. Ẹ wo ìbéèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi làwọn tó tún súnmọ́ wọn tó ń béèrè lọ́wọ́ tèmi náà èmi ò mọ bó ṣe rìnrìn àjò wọn o. Inú ilé ò dùn fáwọn àgàn torí náà gò dùn. A kàn mọ̀ pé wọ́n gbé mọ́tò jáde ni wọ́n sì lọ. Ṣùgbọ́n pé gate man ni wà pa. Ẹni àmọ́ tó bá fẹ́ sọ fún mi kò sẹ́ni tó máa wọlé tó máa jáde tí ò ní mọ̀. Ẹ gbìyànjú àti wá wọn ni àbí ìsáni nítorí pé ẹ fẹ́ fún lówó nísìn kí n ní kí n gbowó lọ́wọ́ yín kí n lọ́dọ̀ bá mi ní àǹtí àìsàwà kí wàá wá wọn débẹ̀ kí n máa bá wọn kí n máa fọlọ́pàá dá bàbá tó bí mi láàmú. Ẹ ṣe wá rí nǹkan kan tèmi wá suggest tí mi ò lè sọ fọ́gà tó ti bá sọ fọ́gà ọ̀gá lè pa mí. Ní òun ni pé àǹtí àìsà tí mò ń wò yìí àǹtí àìsà tí mò ń wò yìí ṣé àǹpọ́n fàìn wọ́n lè jẹ́ èmèrè ó lè jẹ́ mèrè ni wọ́n èmèrè ẹlẹ́dúkéṣọ̀n tó lọ́jọ́ tó máa jáde báyìí wọ́n kàn gbé mọ́tò lọ ni wọ́n jáde lóbòrè tó mọ̀ bí tán lọ àwa ń wá wọn láti gbà yẹn àrí wọn bóyá àsìkò wọn ti tó láàrin ẹgbẹ́ ni tán ṣe lọ nǹkan tó kàn dùn mí ni pé wọ́n gbé mọ́tò dání bóyá ń gbà tán jẹ́ mèrè ẹlẹ́dúkéṣọ̀n ni. Àpá kí là ń sọ kí ló ń sọ ewu lè mèrè ẹlẹ́dúkéṣọ̀n ẹni tèmi fẹ́ mo mọ̀ dénúdénú kò sí pé ife bọ́ tanú ajú géètì tiwọ́ tí wò ní mọ̀ ìwọ ló wà ń bẹ̀ mo dé gbé wá sí ibà torí pé mi ì fẹ́ kí dáàdi mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tí mo gbé wá sí ó lè mọ ibi tó wà ṣó géètì wàá lè ṣàlàyé fún mi nǹkan tí mo gbé wá sí ibà yín nìyẹn anything tó bá fẹ́ sọ I will give it to you any amount ṣàkọ sọ ìgbà tó bọ́ tàbí tó mọ̀ tó wọ̀ sọ fẹ́ mi. Ẹ wo nǹkan tẹ́mi ò bá ti advise yín kẹ́ ṣe bóyá ilé try ni pé kẹ́ lọ sórí rédíò kẹ́ lọ sórí tẹlifíṣọ̀n ẹ pariwo fáwọn èèyàn bóyá sórí newspaper náà ẹni tó bá bá yín rí wọn á dẹ̀ wò wọn wálé ẹ̀yin tẹ́ ń wá wọn lẹ́ máa gbìyànjú ẹ̀ ní jẹ́ kó sun yín o. I don't know anything tó bá fẹ́ just name it I will give it to you ṣé o mọ bóyá jẹ́ sí mi ṣá. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ ti ń kó bá mi máa mọ ibi tó wà máa mọ ibi tó wà ṣé kí n lọ private excursion ẹ wo ẹ má bà tèmi jẹ́ o àwọn ará ilé mi gan wò pé wọ́n gbé mọ́tò wà mí wá kò lè ṣẹlẹ̀ rí ẹ má ẹ̀kọ́ mọ́ mi lólè torí olè tún padà lè wá rọ́ọ̀bù bí wọ́n lè rò bí mo gbéṣẹ́ fólè ẹ jẹ́ kí n tètè máa lọ ẹ máa kún fàdúrà tọ́lọ́n bá lè máa rí wọn ẹ máa rí wọn tó bá dẹ̀ jásìkò wọn ló tó láàrin àwọn ẹgbẹ́ mi rí wọn náà tó I'm sorry àárín kankan ẹ ti yín rí ọlọ́run ó jẹ́ rí wọn. Fìtílà oríṣiríṣi ò fìtílà fìtílà oríṣiríṣi ò fìtílà fìtílà iye fìtílà ikú fìtílà fìtílà iye fìtílà ikú fìtílà káyé má torí mi dá fìtílà tó má gbẹ̀mí mi lọ kọ́dẹ̀ má torí mi dá fìtílà tó má bà mí láyé jẹ́. Láyé yìí o. Ẹ jọ̀ọ́ ṣé ẹ̀ ń ta obì. Irú èrò sí gbàǹjà àbí àbàtà. Àbàtà mélòó mà. Báwo lẹ̀yin ṣe ń tà? 100 naira ni. 3 gẹ́gẹ́ wọlé. Ẹ ṣé àǹtí. Ok, ṣé màá. Ẹ ṣé o. Ọ̀dà wà, ń bọ̀ ọ̀rẹ́ mi. mo ní kó dá mi lóhùn ṣé ìwọ gbọ́ rí nínú ìtàn wípé nínú fámìlì yìí ọmọ kan wà tó ń rìn rán rédèrèdè rádaràdà káàkiri gbòòrò tẹ́ẹ̀mì ìdẹ̀mọ̀rú èèyàn tí mo jẹ́ láàrin
mọ èèyàn tí mo jẹ́ láàrin ìlú. Now you choose to embarrass me in public. Is that not it? Mi ò ní gbà fún ẹ. Mi ò ní gbà fún ẹ rárá. Ẹ wo ewu mi, kọ́kọ́ kó fóònù ọwọ́ ẹ méjèèjì yẹn kó sórí chai. Apá, èmi fáńfáń ni mo pé ọ̀rọ̀ àṣà ni ìwọ fáńfáń kì mí pè mí láò. Sórí ọ̀rọ̀ àṣà ni combatness ni bí máa bọ́ fúlẹ̀ sí gbogbo combatness wáyé. Sórí later by again, sórí gbogbo lè ó máa bọ̀ fún tírírí torí bàgá ṣe wà lórí ọ̀gá ń vex ọ̀gá ń para ọ̀gá ń kú free. Sọ́ngbọ́n ó dá mi lójú pé lílọ ni àṣìṣà lọ́la àti jọ́ méjìlá nìṣẹ́ ó dá mi lójú pé gbàgán wọn là kó fi tìrìtìrì wa ní. Ẹ̀yin ẹ ṣé òjàre ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yìí. Sórí ìjọ́kíjọ́ tí mo bá gbúrú ẹ̀ kó o jáde kó o nú ọgbà yìí. Yé wàá mọ̀ pé o ní bàbá kan tó burú. Ìyẹn tó mọ̀ sí pé mi ò gbọ́dọ̀ rí ẹ kí ẹsẹ̀ kó tẹ ìta out of this compound. Nonsense. Kí ni mo tiẹ̀ ń sọ? Ẹgbọ́n náà kí ni mo sọ ọ̀rọ̀ yìí? Mo ń bọ̀. Kùkù kùkù sórí ìwọ nìkan lorún kùn ìwọ nìkan ni ó ń kù èsì tí tó kárí ilé olówó tàjọ ń gbé yìí ìwọ nìkan náà tó ń kùn òfófó wa kórí burúkú báyìí àbòsí á kó báyìí sọ fún mi à ń gbélé ọlá yìí à ń gbowó oṣù a dẹ̀ ń jẹun èmi àti àjọ ń gbádùn ó wá lábòsí alábòsí ó wá ń sọ kiri mi ò sí bẹ́ẹ̀ o ìlú mi jìnnà Ọ̀yọ́ mo ti wá o má kó bá mi o má kó bá mi yòó kúkú má kó bá mi. ọmọ ilé sùúrù tiriti ṣé ìwé ìwọ fún ẹ̀fọ́ ẹ̀rù lèmi sọ nísìnyí kí wọ́n fún ẹ̀rọ pé lọ́ọ̀lì mọ́ pàlà. wá mi apá. bàbá. iṣẹ́ kí ni mo gbà ẹ́ fún. gate man ni sà. mi gbọ́. gate man. gate man àbí gate man. gate man. kí ni duty ẹ. kí n máa ṣí mọ́tò fún gbogbo kí n máa ṣí gate fún gbogbo mọ́tò tó bá fẹ́ wọlé àti tó bá fẹ́ jáde ìyẹn ni mò ń ṣe sí. ok gate man tiẹ̀ kó kàn máa ṣílẹ̀kùn fún mọ́tò tó ń wọlé tó ń jáde ní èèyàn kọ́. mo ń ṣí téèyàn náà àmọ́ àwọn tí mo mọ̀ rí gan ni mò ń ṣe fún mi ò lè ṣílẹ̀kùn fólè. good ṣọwárí láti èní lọ tẹ́tí kò gbọ́ mi dáadáa àṣà kò sí lára àwọn èèyàn tí ẹ máa ṣí gẹ̀ẹ́tì yìí fún mọ́ kò sí lára àwọn èèyàn tẹ́ máa ṣí gẹ̀ẹ́tì yìí fún mọ́ òǹjọ́ gbọ́. ẹ sà àǹtí àṣìṣà burú tẹ́ẹ̀bà sí ilé tó bá fẹ́ jáde wọ́n lè gbà mí létí jáde o. ṣé tó bá wá dé bí akàn gba ilé tí a lè jáde síta ìjọkíjọ tí àṣìṣà bá jáde sí ìta nínú ọgbà yìí láì jẹ́ wípé èmi ni mo fún yín láṣẹ ẹ dá ọ̀ràn kí ni mo wí ìjọ yẹn gangan ni iṣẹ́ yín máa tán lọ́dọ̀ mi bí yàtọ̀ sí yẹn ẹ̀wẹ̀ apá ẹ̀dá yẹn wò. apá mi rè. bá mi ṣe apá yẹn báyìí. ṣe ike ni. Ọlọ́run ló dá it's a natural made. natural made ni very good jẹ́ sọ fún yín sórí ijọ́ tí àṣìṣà bá jáde láì jẹ́ pé ẹ gba àṣẹ lọ́wọ́ mi apá ẹ̀ méjèèjì máa jábọ́ lẹ̀. ẹ má gé sa. ṣùgbọ́n. ògbólé apá kí ni ṣe é là kí wọ́n fún ẹ kó gbé ìsọ̀kan ṣòṣókè káàkiri ilẹ̀ ṣé o máa gbówó ní támàkì ni wà nígbà ni wọ́n fún ẹ lè máa pè mí níbi èmi mọ̀ pé ó máa kó bá mi ní wa ìmájẹ́ kí jẹ́ bọ́lẹ̀ lú mi tó bá gbé bọ̀gá ṣe ń bínú tìrìtì lọ̀gá bá rí mi lọ́kọ́ ṣo yẹ ṣé mọ̀ pé ọ̀gá máa sákìnẹ̀ sí bí níbẹ̀. bẹ́ẹ̀ ló burúkú sọ́hún ìwọ mọ̀ pọ́nlọ́ta inú ilé tá à ń gbé ó ti dogun ọ̀gá láti sá gbọ́dọ̀ jáde àti sì burú tó bá ṣe tọ́ tó bá fi bínú jáde ńkọ́ iṣẹ́ bọ́lọ̀ mi nu ọ̀gá ti sọ mí dáadáa wò nǹkan tó gà sọ mí dá. ìwọ wá ìwọ ẹ̀ lè ní sọ ẹ́ bí tìrìtì. àǹtí ẹ jọ̀ọ́ àǹtí mo rí nǹkan kan ni. kí ni ìyẹn ṣe kù sí. bí mo ṣe ń wò yín mo rí pé ẹ lórí ọkọ. ewu bẹ́ẹ̀ ni ẹ jáná tí n bá sọ kọ́kọ́ fún yín ẹ̀ nígbàgbọ́ èmi àti boyfriend mi lájọ ń lọ síbì kan kódà àti débi tá à ń lọ yẹn ló bá ní kí n bọ́lẹ̀ lọ́nà mi ò ṣe kọ́kọ́ fún o. tẹ́ẹ̀bà tí iye jẹ́ mi ẹ lè lórí ọkọ. ṣe rí bọ́dá ẹ wá mi ò bá yín jà ló bá tó ìgbín 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 o ìgbín bẹ́ẹ̀ ni mo fẹ́ràn jù pé látà
Desola, mi ní fẹ́ kó rí Banji ní ìlú aláìdá. Ṣé nígbà míì ahọ́n àti wọn máa ń jà, wọ́n dẹ̀ máa ń parí ẹ̀. So the right àwa yìí, àkọ́kọ́ máa ń ṣẹlẹ̀ torí nǹkan kan. Banji náà ti realize our mistakes ẹ̀. Màdé fẹ́ kó dáríjì, please, for my sake, jọ̀ọ́ tó lọ lọ. So Ọlọ́run ọba là ń dúpẹ́ fún. Ṣẹ̀dẹ̀ Ọlọ́run táwọn wò yìí, àtúrí ìkànṣe kan ni. Tó bá ń ṣe nǹkan míì gbà mí, a máa rò pé búburú ló ń ṣe ni. Tí ẹ dẹ̀ yé, àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo nǹkan tí ó jẹ́ ohun kọ̀kọ̀ gbogbo ẹ̀ náà láti rí ní gbangba. Inú mi dùn gan torí tí ò bá tún wá ń ṣẹ̀yìn tó tún pè mí náà, èmi àti Banji ọ̀rọ̀ yìí ò bá má tán lẹ̀. Mo dúpẹ́ gan-an. Àfọpẹ́ fọlọ́mọ. Ọ̀rẹ́ ò ṣe gan. Ìfẹ́ mi, mo kò tó, I don't even know what got over me. I'm so sorry. Banji, ó yẹ kó mọ̀ wípé kò sí nǹkan tí mo lè dá ṣe láìsí wọ. I missed you more. Missed you so much. Ẹ má wúwo. Mashallah. Tó bá bínú wọn sí, jẹ́ ká jáde. No problem. But man need láti lọ change. Kí ló dé? Ṣé mi ni mo ń wọ̀ ẹ́? Come on, let's go. Mashallah ṣe gan-an ni. Ọlọ́run àtúnlé àti Ṣọlá ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi. Ọlọ́run àtúnlé àti màá ṣe lágbára Ọlọ́run. Ṣé nígbà mi tí nǹkan bá ń dùn, èṣù máa wá style, you get, wọ́n fẹ́ da ìbẹ̀rù. Tó ló bá ti sign nǹkan, ìsìn nǹkan tó ṣù fẹ́ ṣe náà. Ibo ni ká lọ bá Ìṣọlá? I'm thinking the new place. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe. Oh, really? Yeah, one of our big brother on the road. They show them okay, go. Okay, no wonder. They can open your room. We will not decide. Of course. We will not decide. Àwa lè ní ọ̀pọ̀lọpọ̀ nígbà fún lọ́wọ́lọ́wọ́. Yóò sì máa gbà fún títí láìláà. Ṣé o kò tẹ́lẹ̀? Ojú orí yín tó ń gbọ́. Apá. Báwo ni apá o? Ẹ lè jáde o. Mi sọ fẹ́ kí mo fẹ́ jáde. Kí ló tiẹ̀ máa ń ṣe ẹnu? Apá o. Àwa rèé. Ó yá lanu ẹ̀. Ewúrẹ́ àbúrò lánú. A ní o lanu. Ẹ mọ̀ jẹ́ ńlanu. Apá lanu. Ẹnu rèé o. Apá apá. Dòdò rèé o. Má tún fún ẹ sí. Irọ́ ni o. Ìṣòro wà. Àwọ̀ ọwọ́. Apá o. Kí n bá sọ dòdò kọ́ mọ̀ dáa fún mi. Kí lẹ fẹ́ mi ṣe fún mi? Mi ì jáde. Àmọ́ mo fẹ́ kó ṣe ẹ̀kọ́ kan fún mi. Jọ yá mi ní fóònù. Ṣèbí credit wà lórí fóònù. Mo fẹ́ sáré fi mí ẹ̀kọ́. Owó tí mo fún yẹn kó fi ra credit ẹ̀ padà. Fẹ́ pọ̀ rẹ mi. Àmọ́ kọ́ wa ní ìta fowó ṣe. Ṣé rí múrí márùn-ún níbẹ̀ lórí fóònù? Wàhálà ìbẹ̀ bá ti rojọ́ ju yọ ọkọ̀ tì. Báwo ni màá mánéjì? Ó ṣe. Báwo ni ṣe kó fowó yẹn wá fi wọ̀ padà jọ́gbọ́n? Ó ṣe. 1,000 ra káàdì láì dáàbò. Hello? Àjọta ni mo ń bá sọ̀rọ̀. Hello ọ̀rẹ́. Báwo? Àṣìṣà. Irú nọ́mbà wo ló fi pè mí yìí? Mo wá dà mí lóúnjẹ. Kò sí kírẹ́dìtì lórí fóònù mi. Kódà fóònù gate máa wá gan ni mo lọ tọ́. Nọ́mbà gate man. Bọ̀ kí ló ń ṣẹlẹ̀? Kò pọ̀ sí títì mi mọ́lé o. Wọn ò jẹ́ kí n jáde. Láti tiẹ̀ mọ́lé. Ó ga o. Ó tiẹ̀ fi yẹn lẹ́nu. Jọ́ nítorí Ọlọ́run fẹ́ kó ṣe favour kan fún mi. Jọ̀wọ́ ọ̀rẹ́ mi, mo fẹ́ kó bá mi lọ sí nọ́mbà 15 Ìrẹ́pọ̀dù street. Tó bá ti débẹ̀ sọ́kùn ń béèrè ọrẹ Olúwa. Sórí gbogbo àdúgbò yìí kò sẹ́ni tí ó mọ̀ bọ̀bọ́ yẹn popular kan. Kí n béèrè ọrẹ? Tó
tó bá ti rí sọ fún pé ọ̀dọ̀ mi ló ti wá ó máa gbé àwọn kọ̀ọ̀kan fún ẹ kó bá mi gbé wá jọ ṣùgbọ́n kéèmì ò lè bọ́ta. ókè ọ̀rẹ́ mi má àwọn ìfọkànbalẹ̀ kò ní sí wàhálà. o ṣé ọ̀rẹ́ mi. Hello? Má bínú jàre, kírẹ́dìtì fẹ́ tán lórí ẹ̀ náà rojú. Ok, o ṣé, o ṣé. Olúwa ni ó kọ mi láti ọ̀dọ̀ àṣìṣá wọ́n ní tí n bá di dárúkọ wọn fún yín ó ti máa yé yín. ẹ̀yin náà wá. Bẹ́ẹ̀ ni sà. Ẹgbẹ̀rún obì ló wà lọ́wọ́ yín. Iṣẹ́ tí òjò parí ẹ̀yin lè máa wá parí ẹ̀ báyìí. Ṣé rí obì tó wà lọ́wọ́ yín tí ẹ bá ti jáde àwọn oníbàárà ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ bá kọ́kọ́ rí ẹ fún wọn méjì. Ṣé wá rí ẹ̀kọ́ tó kù ẹ lọ fún àṣìṣà ẹni mo ní kó fi sí abẹ́ ìrọ̀rí ẹ̀ kó fi sùn nǹkan tó bá rí àwọn ọ̀rọ̀ fún un.
ṣàánú mi nítorí Ọlọ́run ẹ ṣàánú mi nítorí Ọlọ́run ẹ ṣeun àdúrà àgbà àdúrà ní àgbà ẹ ṣeun ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. gbogbo ẹ̀ náà jọra wọn. ó jọra wọn àbí kí n bá wọn wá. ṣé mọ́tò wo ni ká gbé náà torí kan tó wà láti. ká gbé ti jẹ. láti ilé ní ìgbẹ́gbẹ́ lẹ́nu. ẹ lẹ́nu ni. èwo lẹ gbé dání. dájú ṣẹ́rí èmi ilé mi ìjọ ìkókó wà wáyé a máa fọ mọ́lẹ̀. àgbà bíríkì tó tó kí o tó. ká ilé ẹ̀ lówó àtàǹpàkò ò sí lọ́wọ́ wọ́ọ̀dì lágbà etí ò sí lórí orí di àpólà yìí ọ̀sán já ọ̀run dọ̀pá ọmọ ṣe o.
lókè ní lọ́jú lọ lókè lọ́jú lọ lókè ní lọ́jú. ẹ̀wọ̀n dárí ju àjọ ní àti dájẹ́. ní sùúrù dádì. káyé wa lè dà á tí bọ̀rùn wá jẹ́. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ ṣé rí akọ lọ́wà lọ́wọ́ tí yín abo lọ́wà lọ́wọ́ tí yín akọ àtàbò ni nítorí pé gbogbo tá a fi pèlú ọrọ̀ ajé yín ẹ̀yìn èjì kò sọpọ̀ mọ́ra wọn ṣé wá rí àwọn ìyàwó méjèèjì tá a fi pèlú ọrọ̀ ajé yín àwọn ẹ̀ ti jẹ́ bí ọlọ́run ṣé wá rí àwọn ọmọ méjì tí wọ́n fi sílẹ̀ wọ́n gbọ́dọ̀ fẹ́ra wọn wá ní orí ọ̀fẹ́ àti bímọ ẹ wò ó tí wọ́n bá ti bí ọmọ ọlá tí yín ọmọ pọ̀ sí iyì yín ọmọ pọ̀ sí ọrọ̀ ajé yín ọmọ pọ̀ sí ọlá yín ọmọ búrẹ́kẹ́ ire. Adigun kọjá rẹ Adigun kọjá ìwé Adigun kọjá ìwé o. It's too late Túndé. Jí ká ti gbé yín lọ sọ́sọ́sọ́ àbí. Dádì kí. Please don't do this to me. People know that. Mami, kí ni fìtílà èmi ṣe nínú ìgbésí ayé mi? Fìtílà. Sórí fìtílà tó ń wò yìí, ọ̀pọ̀ bẹ́ẹ̀. Nígbà tí bàbá ẹ̀ wà láyé, èmi àti ẹ̀ àjọlọ wà kọsẹ̀jáyé ẹ̀. Wọ́n wá ń sọ fún wa wípé àkàndá ọmọ ni ẹ́ àti wípé ìwọ fúnra ara ẹ̀ ló máa sọ bó ṣe jẹ́ fún wa. Ṣọ́wárí fìtílà tó wọ̀ yìí ó ní mú ṣe nígbésí ayé ẹlẹ́ẹ̀kan sí kó gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ ni epo gbọ́dọ̀ wọ́n bẹ̀ lára kíkan. Ìdí nìyí tó fi ń ṣiṣẹ́ ìyanu. Èmi dẹ̀ wá ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi pé látijọ́ tó ti ń ṣiṣẹ́ ìyanu náà ìṣe ló ṣe bí rí gbogbo ẹni títí ẹ bá ti dàrú ohun tó ṣe ni. Èyí múnú mi dùn púpọ̀. Àdúrà mi sí ẹni wípé àwọn ọmọ aráyé tó fi fìtílà náà ṣe lóore tó fi ń tú sílẹ̀ káráyé máa wá sọ di nǹkan míì mọ́ ẹ lọ́wọ́ èyí kan èyí ò rí ẹ ọmọ bàbá ń dá méjì ọmọ arówó lò bí èyí ọmọ aró bí ẹkẹ gbọ̀ngbọ̀n gbòòrò ọmọ àjànàkú tí agbẹ́fì ilẹ̀ lè erin mojú erin ò bá bẹ́ẹ̀ lọ babaláwùsà arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ òdo olóṣì èèyàn ní ìfẹ́. ó dáa ká nínú rẹ̀ ká máa ràn yàn lọ́wọ́ ó lè yọ ní kúrò nínú ìṣòro tá a ti kọ́ sí bí ogún ọdún ó dáa ká nínú rẹ̀ ó lè ràn yàn lọ́wọ́ láti fi ní mọ̀nà ọ̀nà ẹni tó dí. àṣé kò ṣe ọmọ àṣé ènìyàn ti tán àṣé inú ẹ̀ dájì o aṣojú láàrí ẹni àti rí ti pẹ́ tàbá ríru wọn ká jìnnà sí wọn
Ọlọ́run là mí nínú ẹ̀jẹ̀ mi nínú omi ara mi tí mo ti jáde ó má ṣe jólùdìnà fún ìrìn àjò ayé mi kó má ṣe jólùdìnà fún ìrìn àjò ayé mi ó dá ká nínú rẹ̀ ká má ràn yàn lọ́wọ́ ó lè yọ ní kúrò nínú ìṣòro tá a ti kó sí bí 20 ọdún ó dáa